ọ̀rọ̀ yìí ó lágbára o. Awúrẹ̀lá tó ti fẹjọ́ Olúwo sùn àwọn iléeṣẹ́ ọlọ́pàá tìpínlẹ̀ Ọ̀ṣun pẹ̀lú Commissioner of Police lọ́ṣùn State wípé Olúwo tilẹ̀ wo ti challenge wọn báyìí. Olúwo ti fẹ̀sùn kàn wọ́n ẹ̀sùn tó ní agbára sí ni pé Olúwo ní àwọn iléeṣẹ́ ọlọ́pàá nílùú Ìwó wọ́n dá apààyàn kan tán ní ọwọ́ tẹ̀ sílẹ̀ láì gbọ́rọ̀ ẹ̀ lọ́lé ẹjọ́ tàbí ṣèwádìí kankan lé lórí. Ní báyìí Awúrẹ̀lá wa ní iléeṣẹ́ ọlọ́pàá tìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní láti tètè ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ yìí kó tó di wípé yóò bẹ́yìn yọ nítorí àwọn gẹ́gẹ́ bíi oníṣẹ̀ṣe gan àwọn ní interest nínú kéèsì. Àwọn fẹ́ fìdí òótọ́ rẹ̀ múlẹ̀ pé ṣé lóòótọ́ ò ní arákùnrin pààyàn, ṣé lóòótọ́ ni òrìṣà kan wọ́n ti gbóríṣà tuntun kan wọ̀lú Ìwó tó ń gbẹ̀jẹ̀ èèyàn. Ọ̀rọ̀ yìí lágbára o. Ọ̀rọ̀ tó ń lọ láàrin Olúwo àtàwọn oníṣẹ̀ṣe ó ti dójú ẹ̀. Ẹ ti jẹ́ ká sì jọ̀wọ́ fọ́nrán yìí ẹ̀yin èèyàn kẹ̀dẹ̀ máa bá mi fèrò tì yín sí comment. Kó tó di pé Olúwo ṣẹ̀ṣẹ̀ wá lé kúrò nínú ìlú fún ara rẹ̀. Ṣé ẹ̀yin ọlọ́pàá ṣe ń jẹnú ẹ̀ ni? Tó bá pé òótọ́ ni ẹ̀yin ọlọ́pàá kí nìdí tẹ́ fi lè fi apààyàn lẹ̀ ilé ẹjọ́ sí ń bẹ̀ ni? Ṣé ilé ẹjọ́ ló fi ilẹ̀ nàbẹ́yìn lẹ fi ilẹ̀? Ẹ̀yin ọlọ́pàá Olúwo challenge yín ni o. Olú Ìwó ti ìlú Ìwó ó challenge authority yín. Gbogbo ayé ló ti gbọ́ ṣe pé ẹ mọṣẹ́. Gbogbo ayé ló mọ̀ pé ẹ̀yin ọlọ́pàá Ìwó ẹ mọṣẹ́, ẹ kájú òṣùwọ̀n, ẹ capable. Tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ẹ bọ́ tàka gbóhùn yín tàbí kẹ́ ẹ lọ tún ẹnìyẹn gbé tàbí tó bá pé irọ́ lolú Ìwó pamọ́ yín ẹ ní láti fọra yín mọ́ lọ́dọ̀ Olú Ìwó kó má mọ̀ fi pa star. Ẹ ní láti ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ yìí ká gbọ́ àbọ̀ rẹ̀. Ẹ̀yin ọlọ́pàá Ìwó Olúwo challenge yín in publicly. Commissioner of Osun State Olúwo challenge yín in publicly wípé òun mú àkúùsì òun mú wá bá yín ẹ̀dẹ̀ tún jù ú lẹ̀. Lẹ́yìn tẹ́ mọ̀ pé iṣẹ́ yín ọ̀nà àti jẹ àti mu yín lolúwo gbé gidi yìí ló ń bàjẹ́ yìí. Tó bá pé lóòótọ́ ni kí nìdí tẹ́yìn náà fi mọ́lẹ̀ tẹ́ ẹ má pààyàn tẹ́ ẹ jù ú lẹ̀ tí ò ṣe é gbé lọ ilé ẹjọ́. Ṣé ilé ẹjọ́ ló fi lè ṣe ti di adájọ́ ni? Ọlọ́pàá Ìwó Commissioner of Social ti di jọ́ọ̀jì ni. Tó bá jẹ́ pé ẹ ṣe jọ́ọ̀jì ṣé lóòótọ́ ni Olúwo mú apààyàn wá sọ́dọ̀ yín tẹ́ ẹ dẹ̀ jù ú lẹ̀ kó tó wá pariwo lórí afẹ́fẹ́? Olúwo ló mú ènìyàn tó ń pa ènìyàn tó gbọ́ òṣàjòjì wọ̀lú. Ó ní òṣàjòjì ti wọ̀lú èèyàn ló dẹ̀ ń gbà. Ó ní wọ́n fi kan gbá ọmọ wọn láyà kó tó fi wọ́n bọ òrìṣà náà. Òun dẹ̀ mú kan òun mú wá sí ọ̀dọ̀ ẹ̀yin ọlọ́pàá Ìwó ẹ̀dẹ̀ tún fi ilẹ̀ pé kó máa lọ. Báwo lọ̀rọ̀ náà ṣe rí? Ẹ̀yin ọlọ́pàá ṣé ká fọkàn balẹ̀ lórí pé alọ́lọ́pàá ní Ìwó ni tàbí ká lọ máa bẹ̀rù pé agbófinró ò sí ní Ìwó? Ẹ̀yin tẹ́ ẹ ń ṣèjọba Ìwó tẹ́ ẹ jẹ́ ọlọ́pàá, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ bá wa gbé ọ̀rọ̀ yìí yẹ̀wò, ẹ bá wa dá sí i. A fẹ́ mọ òdodo inú ọ̀rọ̀ yìí, a fẹ́ rí ìdí òdodo ọ̀rọ̀ yìí, a fẹ́ mọ ètò jẹ́ irọ́ àti ètò jẹ́ òdodo ń bẹ. Torí Olúwo fi yín ṣe rí ọ̀rọ̀ pé òun mú yín dé òun mú apààyàn dọ́dọ̀ yín ẹ̀dẹ̀ tún yọ̀ǹda ẹ̀ pé kó máa lọ. Ṣé lóòótọ́ ló má pààyàn wá? Ṣàpààyàn lẹ́yìn náà fi ilẹ̀ àbí kì í ṣàpààyàn? A máa retí èsì ẹ̀yìn náà o. Ẹ ṣiṣẹ́ ni lórí o. Gbogbo ọmọ Yorùbá ń retí yín, a fẹ́ gbóhùn yín, a fẹ́ kẹ́ àdírẹ́sì kéèsì yìí, a fẹ́ kẹ́ àdírẹ́sì kéèsì kẹ́lẹ̀ ṣiṣẹ́ lé lórí. Ire o. Èyí ni èsì sí ìbéèrè tí Mr. Adébọ́lá béèrè lọ́wọ́ mi.